نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run Ọba, alhamdulillah, àtọrọ ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ní ìtẹ̀síwájú ibi tí a bá tafsir wa dé lánàá, ọ̀nà ni àyà àkọ́kọ́ nínú Suratul Isra, níbi tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run sọ fún wa ìrìn àjò eléyìí tí ó mú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam rìn, tó jẹ́ ìrìn àjò òru. Bákan náà, àwọn àyè tí ìrìn àjò náà ti wáyé Ọlọ́run ṣàlàyé min al-masjid al-haram ila al-masjid al-aqsa. Àwọn ulama tafsir wọ́n ṣàlàyé fún wa ìgbà wo gan ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ọdún wo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ó dájú wípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní Mákà ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, àmọ́ ẹnu òkò lérí inú oṣù wo ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Àfáwà Amru bin Shu'aib, ọ̀kan náà àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam, an abihi an jaddi, wọ́n gbẹ̀gbà wá látọ̀dọ̀ bàbá wọn àti bàbá wọn. Qala usriya bin nabi sallallahu alaihi wasallam laylata 17 من شهر ربيع الأول قبل الهجرة بسنة. wọ́n ní ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run mú rìnrìn òru tá ń sọ yìí ní ọjọ́ 17 on the 17th min shahri Rabi'il Awwal, nínú oṣù Rabi'ul Awwal, ìgbà tó kù ọdún kan tánàbí ó ṣe hijira. Àwọn ní ìṣẹ̀lẹ̀ náà wáyé. A sì tún rí ìtọ́ka sí láti ọ̀dọ̀ Ismail as-Suddi min tariq Asbaq bin Nasr qala usra bin nabi sallallahu alaihi wasallam qabla muhajirihi bi 16 shahra. Wọ́n ní ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run rìnrìn òru nígbà tó kù oṣù 6 tí ó ṣe hijira ní ìṣẹ̀lẹ̀ náà wáyé. láti ọ̀dọ̀ àfọwà Muhammad bin Shihab az-Zuhri min tariqi Musa bin Uqba qala usriya bi rasulillahi sallallahu alaihi wasallam إلى بيت المقدس
qabla khurujihi ila al-madinati bisana wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run mú rìnrìn òru yìí nígbà tó kù ọdún kan tí ó ṣe ìrìn àjò ìjírá ó níṣẹ̀lẹ̀ ìrìn àjò òru yìí ló wáyé. Wa an Urwata ibn Zubayr min tariqi Abil Aswad mithlu qala Muqatil ibn Sulaiman alladhi asra bi'abdihi fi Rajab qabla al-hijra bisana afawa Muqatil ibn Sulaiman àwọn ní ìṣẹ̀lẹ̀ yìí nínú oṣù Rajab òun ló ti ṣẹlẹ̀ ṣáájú kánàbí ò tó ṣe hijra nígbà tó kù ọdún kan tánàbí ò ṣe hijra. Tí a bá ṣe àkójọ ọ̀rọ̀ àwọn àfáà lórí ìgbà wo gan ni al-Isra wal-Mi'raj ìrìn àjò òru láti al-Masjidul Haram ila al-Masjidul Aqsa ìgbà wo gan ni ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. A rí pẹ́nu àwọn àfáà ẹnu wọn kò lórí wípé qabla al-hijra ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní Makka qabla al-hijra ṣáájú kánàbí tó ṣe hijra ẹnu gbogbo wọn kò lórí yẹn lè kìí ṣe Madina ló ti ṣẹlẹ̀ Makka l'Ànábì wà nígbà náà ṣáájú kó tó ṣe hijra ṣùgbọ́n wọn kò lórí inú oṣù wo ni àwọn kan nínú oṣù Rabiul Awwal àwọn kan sọ pé nínú oṣù Rajab ẹnu òkò lérí ẹ̀ ẹnu òkò lérí wípé ó kù ọdún kan tánàbí ó ṣe hijira ní àbókò oṣù mẹ́fà. Al-muhim èyí tẹ́nu kò lé lórí tí ò sí rújú ń bẹ̀ o náà ni pé ìrìn àjò yìí Mákà ló ti wáyé ẹnu kò lórí ẹnu sì kò lórí wípé qabla al-hijra ṣáájú kánàbí tó ṣe hijira ó ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ nínú al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Na'am. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. Abẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba Allah Ar-Rahman ọba tí ó kẹ́ gbogbo wa láyé Ar-Rahim ọba tó ṣe kódò ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ gbájọ́ ọdá al-Qiyama. Bismillahirrahmanirrahim. Subhanalladhi asra bi'abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. Tító fún Ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò òru. Ìrìn àjò náà ó wáyé nílùú Makka ṣáájú kánàbí ò tó ṣe hijira ẹnu kò lórí méjèèjì yẹn. Àfáàwá Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n ní inna al-mi'raj kana bi Makka qabla al-hijra bi ijma'in nas. Ìpanupọ̀ ń bẹ lórí pé ìrìn àjò òru tánàbí rìn lọ sí sánmà ìlú Mákà ló ti wáyé ṣáájú kánàbí ó tó ṣe hijira. Bákanáà ibo lànábì wà tí rìn àjò náà tó fi wáyé. Ẹgbàwá kan ń bẹ
tó nínú yàrá Ummu Hani ẹgbàwá kan ń bẹ tó ní Ànábì ń bẹ ní al-Masjidul Haram nínú Kaaba l'Ànábì wà. A fi dá wa lójú pé èyí tó dọ́gba jùlọ nínú ọ̀rọ̀ ó náà ni pé nínú Kaaba l'Ànábì wà. Àwọn ẹgbàwá Ummu Hani ọgọ́rọ̀ rẹ̀ riwayatu da'ifa ó lẹ wípé inú ilé Ummu Hani l'Ànábì wà. Ọ̀gọ̀rọ̀ àwọn àdísì yẹn ó lẹ ṣùgbọ́n dájú wípé nínú mọ́ṣáásí al-Masjidul Haram ibẹ̀ l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ ló ń bẹ tí malaku Jibril tó ti wá bá subhanalladhi asra bi 'abdihi laylan min al-masjidil haram ila al-masjidil aqsa الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أفاوى أنس وما مالك رضي الله تعالى عنه kọlọ̀wọ̀n bá kó bá yọ́nú sí wọn. Àmín. Àwọn fẹ́ ṣàlàyé níbo l'Ànábì wà tí màláíkà fi wá bá tó fi rìnrìn àjò náà. Wọ́n ní anna Malik bunu Sa'sa'a haddathahu. Malik ọmọ Sa'sa'a àwọn ni wọ́n sọ hadisi. Wọ́n ní anna Rasulullah sallallahu alaihi wasallam haddathahum an laylati usriya bi. Wọ́n l'Ànábì ní ẹtẹ́ tí ẹgbọ́ ẹjẹ́ ń sọ fún yín lẹ́nu ara mi níbi tí mo wà nígbàtí Malaku Jibrilu fi wá bá mi tó fi mú mi rin ìrìn òru. Hadisi ń bẹ nínú tírà fáwà al-Imam al-Bukhari. Qala baynama ana fi al-Hatim wa rubama qala Qatada fi al-Hijr. Ó nígbàtí mo ń bẹ láyé kan tán pè ní al-Hatim àbíká sọ wípé bàtà Nábì ń bẹ ní Hijr Ismail. Ààyè yìí ó ń bẹ láàrin ilé Kaaba àti ibi tí èyàn ti mọ́ ń tàwáfù ẹgbẹ́ Kaaba náà níbẹ̀. Mubtaji'an, Ànábì ní mo wà lẹ́ni tó fi ẹ̀gbẹ́ lélẹ̀ tó fi hà lélẹ̀. Idh atani atin, àwọn kan bá mi. Faja'ala yaqulu li sahibihi, àwọn wọ̀nyí àwọn mẹ́ta ni wọ́n. Ìkan wá ń sọ al-awsat bayna ath-thalatha, ẹni tó wà láàrin àwọn mẹ́ta ó ń sọ fún ẹni kejì rẹ̀. Fa'atani, ó bá wá bá mi. Fashaqqa ma bayna hadhihi ila hadhihi, ya'ni min thuqrati nahrihi ila sha'atihi. Wọ́n wá wo ohun títí níbi tó ń wà. Ọ̀kanú wọn la igbá ayẹ̀ ohun Ànábì sallallahu alaihi wasallam. Ó là láti bí náhàrù níbi tí ọrùn ti bẹ̀rẹ̀ ń bí. Ó là títí débi tí igbá àyà àti kùn tí wọ́n ti pàdé. Ó là débẹ̀. Fastakhraja qalbi, ó yọ ọkàn mi, ó yọ jáde. Fa'utiyat bi tastin min dhahabin mamlu'atan imana wa hikma. Bákan náà wọ́n fún ní ife kan àbí abọ́ kan àti bí gold wọ́n ti ṣe abọ́. Abọ́ yẹn kún fún iman àtọgbọ́n. Faguzila qalbi bima'i Zamzam, wọ́n wá fi omi Zamzam wọ́n fi ń fọ ọkàn mi, wọ́n fi ń fọ dànù. Thumma hushiya thumma u'ida makana, wọ́n bá tún dá padà síbẹ̀. Thumma utitu bidabatin abyad duna al-baghli wa fawqa al-himar, wọ́n bá mú kẹ́tẹ́kẹ́tẹ́ kan wá. A lè pè ní kẹ́tẹ́kẹ́tẹ́, a sì lè pè ní ìbáaka. Ó funfun, kò tóbi tó ìbáaka, àmọ́ ó tóbi ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ. Yuqalu lahu al-buraq, wọ́n pè orúkọ nǹkan ọ̀gbùn náà ní al-buraq.
hadithi yìí hadithi tí al-Imam al-Bukhari tí wọ́n gbà wá nínú ìmọ̀ tó ṣẹlẹ̀ níjọ́ náà o náà nípa àwọn màláíkà tí wọ́n wáyé wọ́n la igbáyà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni wọ́n la igbáyà wọ́n mú ọkàn rẹ̀ jáde nínú riwaya mi wọ́n ní wọ́n yọ nǹkan kan dúdú jáde nínú igbáyà Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ní hada hazzu shaitan eléyìí ni ìpín èṣù tí ma ń wà ní ọkàn gbogbo èèyàn wọ́n yọ kúrò nínú igbáyà Ànábì Muhammad sallallahu alaihi wasallam bàtún wọ́n ṣe eléyìí tán ìgbà náà ni ẹṣin alburak alẹ́ pẹ́lẹ́sìn ojú kò tó ìbáka àmójú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ orúkọ rẹ̀ ní alburak Ànábì ni wọ́n mú wá nínú ọ̀rọ̀ yìí a rí gbọ́yé wípé ẹ̀mélòó gan ni wọ́n la igbáyà Ànábì sallallahu alaihi wasallam nítorí wípé a ti gbọ́ nínú hadith tí a fáwa Muslim tí wọ́n gbà wá wípé gbà tánàbí sallallahu alaihi wasallam tánàbí ń bẹ ní kéèké tó wà ní Bani Sa'ad lọ́dọ̀ Halimatu as-Sa'diyya tó ṣe pé bẹ̀rẹ̀ Ànábì ń gbé ìṣẹ̀lẹ̀ ká ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéékèèké ṣàídé ni àwọn arákùnrin kan bọ̀ wọ́n bá mú Ànábì lọ́wọ́ wọ́n sì dá dùbúlẹ̀ wọ́n la igbáyà rẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ń bẹnu Sahih Muslim ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì yìí náà a nígbàtí Ànábì sallallahu alaihi wasallam tí ó fẹ́ ṣe al-Isra ó wà nínú Sahih Bukhari ó sì wà nínú Sahih Muslim páwọn màláíkà wá wọ́n la igbáyà Ànábì sallallahu alaihi wasallam wọ́n yọ ọkàn rẹ̀ jáde ìyẹn làwọn olùmọ̀ wọ́n wá fi rinlẹ̀ fún wa wípé shaqqu sadri Nabi sallallahu alaihi wasallam waqa'a marratayn lílà tí wọ́n lágbáyà Ànábì ìyẹn lọ́wọ́ bá ń tọ́ka sínú al-Qur'an wípé bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak sísí payá igbáyà Ànábì yẹn ẹ̀ẹ̀mejì ló ṣẹlẹ̀ ìgbà tó ń bẹ ní kékeré ó ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tó fẹ́ rìnrìn àjò òru méjèèjì yìí rinlẹ̀ nínú Sunnah ó ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní ẹ̀mẹ́ta ló ṣẹlẹ̀ àwọn míì sọ pé ẹ̀mẹ́rin ló ṣẹlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀mẹ́ta ọ̀rọ̀ ẹ̀mẹ́rin ọ̀rọ̀ ẹ̀mẹ́fà kò lẹ́sẹ̀ ńlẹ̀ èyí tó lálàáfíà ó ní pé ẹ̀ẹ̀mejì àkọ́kọ́ ó ń bẹnu Sahih Muslim ó nígbà tánàbí ń bẹ ní kékeré tó wà ní ọ̀dọ̀ ìyá ó wà lọ́dọ̀ Halimatu Sa'diyya yẹn òun jẹ́ ẹni tó wá láti inú ran Bani Sa'ad ibẹ̀ lòun ti wá náà fi pè ní Sa'diyya ẹlẹ́ẹ̀kejì tí ó ṣẹlẹ̀ ó ní ti al-Isra ìyẹn bẹ̀ẹ́nu Sahih Bukhari àti Muslim méjèèjì yẹn ló lẹ́rìí méjèèjì yìí náà ni àwọn màláíkà la igbáyà Ànábì sallallahu alaihi wa sallam wọ́n yọ ọkàn rẹ̀ jáde wọ́n fọ ọkàn ẹ̀ kúrò níbi gbogbo ìpín èṣù tó mọ́ bẹ̀ẹ́nu báyà awárí mú jáde wípé àtèmi àti wọ́ èèyàn ni wá èṣù nípìn nínú gbáyà mi ó nípìn nínú gbáyà ti ẹ náà nítorí pé a kìí ṣànábí Ọlọ́run kò sẹ́ni tó fọ́ ti wá lágbúdọ̀ máa pọ̀ lórí a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi torí pé ọkàn lè yí nígbàkúgbà lágbúdọ̀ máa fi bẹ̀ Ọlọ́run pé Allahumma ya muqallibal qulub
sarrif qulubana ila ta'atik. Àmọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ìdọ̀tí tó lè máa bẹ nínú gbáyà wọ́n ti fọ́nù fún kó tó rìnrìn àjò náà. Àwọn àfáà ní wọ́n ṣe léyìí li yu'ajji'ahu kún wọ́n lè prepare ẹ̀mí Ànábì nítorí pé n tó fẹ́ lọ pàdé àwọn nǹkan tẹ́mi tó dọ̀tí ò lè pàdé ni ìrìn àjò tó fẹ́ rìn àwọn nǹkan tó fẹ́ lọ rí in tó ṣe wípé tẹ́mi bá dọ̀tí ẹ̀mí tó dọ̀tí kò lè gbọ́yé. Ọlọ́run bá fi rán màláíkà sí kó tó di kó bẹ̀rẹ̀ ìrìn òru. Subhanalladhi asra أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله وبرهن المسجد الأقصى أقوى lálàyé lérí rẹ̀ lánàá ipé Ọlọ́run bá ní Baitul Maqdis, Palestine àbí Sham lápapọ̀ Ọlọ́run fi ìbùkún sáàyè náà. Àfáà wa Muhammadul Amin Ash-Shinqiti nínú tafsiri tí wọ́n ní Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ní barakna hawla ay aktharna hawla al-khayra wal-baraka bil-ashjar wal-thimar wal-anhar. Wọ́n ní Ọlọ́run bá ní kí ìbùkún kó pọ̀ ní gbogbo ohun tó rọ kiri ká al-Masjid al-Aqsa. Ìbùkún Ọlọ́run bá tó pọ̀ níbẹ̀ ó náà ni àwọn oore al-khair, oore tó pọ̀ ó ń bẹ ń bẹ. Kí làwọn oore tó pọ̀ àtàlùbáríkà tí ń bẹ ń bẹ? Àwọn ànábì Ọlọ́run ọba wọ́n pọ̀ tó ìpé bẹ̀rẹ̀ ti jáde ní Sham, ardo Sham. Gbogbo bẹ̀yẹn náà ń pè ní Canaan. Ló jẹ́ pé no Bible àbí nù tán Christianity àwọn máa pè ní Canaan, wọ́n ní ilẹ̀ Kénáánì, ilẹ̀ Canaan. Gbogbo àwọn bẹ̀yẹn ardu Canaan, àwọn agbègbè Sham ní gbogbo bẹ̀yẹn kó sí. Ọlọ́run bá wá fi albarka sílẹ̀ yẹn nínú ilẹ̀ tó ń bẹ lórílẹ̀ ṣáájú kọ́lọ́run bó tó wá fi Kaaba Mọ́kà sọ̀gá gbogbo ẹ̀. Láfi lè mọ̀ pé tọ́lọ́run bá ń so oore kan bó tilẹ̀ kórè yẹn ó kù áyà tó ẹ má ṣe fàárí. Oore tó tún jù yẹn lọ tún bẹ lọ́dọ̀ Ọlọ́run kẹ́ àwọn ará Sham. Ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run dìde nínú wọn. Bánábì Ọlọ́run kan bá ti kú, ànábì Ọlọ́run ó tún dìde ní Sham. Bánábì Ọlọ́run kan bá kú, ọmọ rẹ̀ àtúndà ànábì Ọlọ́run. Ànábì Ibrahim, ànábì Ọlọ́run ọba ni ọmọ rẹ̀ Isaac. Ànábì Ọlọ́run ọba ni ọmọ tí Isaac bí Yakub. Ànábì Ọlọ́run ọba ni inú àwọn ọmọ Yakub ni Musa. Ànábì Ọlọ́run ni inú ọmọ Yakub ni Sulaiman. Ànábì Ọlọ́run ni inú àwọn ọmọ Yakub ni Dáúdù já ànábì Ọlọ́run, ọmọ rẹ̀ Sulaiman tó já ànábì Ọlọ́run. Ọlọ́run ọba ṣe wọ́n bẹ́ẹ̀ tí yíò wá máa lérò wípé kò tún sóore tó kù mọ́ láyé. Ṣùgbọ́n Ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀. Kò sí bọ́lọ́run ọba ṣe kọ̀ di oore sọ́dọ̀ àwọn ènìyàn kan tó kán má lérò pé oore ti parí sọ́dọ̀ àwọn. Ọlọ́run tún ní oore tó pọ̀ lọ́dọ̀ ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá kà di oore kan sí lọ́dọ̀ tó wọ̀ tún tó wò sí tó wo wájú tó wẹ̀yìn tí ò tún sẹ́ni tó dàbí tiẹ̀ mọ́rò pó ti dópin o. Láàrin káàdìjú káyà Ọlọ́run tún lè tàdí àwọn oore kan sọ́dọ̀ àwọn míì tó ṣe wípé kékeré ní ti ẹ̀yin ó tún jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tàwọn ẹni ẹ. Inú ìṣẹ́ Ọlọ́run ọba ní bí ìgbà tó ṣe pọ́lọ́run ò ní kẹ́ ìran kankan mọ́ ju àwọn Banu Israel lọ ní. Ọlọ́run bá ní kó wá inni faddaltukum alal alamin. Wa inni faddaltukum alal alamin. Ọlọ́run ní ẹ̀yin Banu Israel, ẹ̀yin tó ṣe pé gbogbo ibi tẹ́ ti jáde ilẹ̀ Sham,
lẹ ti jáde èmi Ọlọ́run ọba mo gbọ́lá fún yín mo pọ́n yín lé mo fi yìí sí yín lára ju gbogbo ẹ̀dá tó ń bẹ láyé lásìkò yín lọ kò sáwọn tó tó yín àmọ́ nígbà t'Ọlọ́run fẹ́ gbé bí ṣe dé Ọlọ́run bá ní èyí tẹ́ lù yẹn tó kí ó kú ọbọ́ sí Saudi ló fi wá jẹ́ wípé Ismail òun lọ sí Maka yẹn lòun ti fẹ́yàwó ló bí ma inú àwọn àrọmọdọ́mọ rẹ̀ ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá dà gẹ́gẹ́ bí ẹni pé kò sóore kankan ní Ṣáàmù mọ́ Ọlọ́run wá darí gbogbo ẹ̀ eléyìí tá ń sin sọ yìí ó ń bẹ nínú ìrọ̀ wọn tọ́lọ́run ti sàsọ tẹ́lẹ̀ pé gbogbo àwọn oore tẹ́ ń wò yìí àtúbọ̀tán rẹ̀ yóò padà sí àárín ìlú valleys méjì láàrin ọ̀gbun méjì nílùú yìí ó wà ibẹ̀ náà níbi tí Káàbà wà ìyẹn túmọ̀ sí pé gbogbo tọ́lọ́run bá kọ sọ́dọ̀ ti ẹ náà lé ní má ṣe jàkí ní dòdò má ṣe ṣe bí ẹni pé wọ́n nìkan lọ́lọ́run ọba torí rẹ̀ dáadáa sì tún pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ó tún fẹ́ni tó bá wù àbí wọ́n tó bá rẹ̀ nìkan tọ́lọ́run ọba ṣe dáadáa fún má ṣe kéta ẹ̀ torí pé oore Ọlọ́run ọba kò pin síbi èyí tó ṣe fún ta ló fi dá ọ lójú ìjẹ́wọ́ mọ̀ bóyá nínú àwọn ọmọ tí Ọlọ́run ọba jogún fún ọ agbáyánú oore tó jù yẹn lọ Ọlọ́run bá ti palẹ́ṣe kalẹ̀ fún ìdí nìyẹn tó fi jẹ́ pé a kìí ṣe kéta a kìí ṣe lára ẹni tí bá ń ṣe kéta tí ń ṣe lára ó fojú kéré agbára Ọlọ́run ni ó sì fojú kéré oore Ọlọ́run Ọlọ́run ọba ní alladhi barakna hawlahu Ọlọ́run ọba ní ibi tí al-Masjidul Aqsa tó wà yìí àwọn Ọlọ́run ọba asebẹ̀ ní àyè àlùbáríkà gbogbo oríkè gbogbo ń tó rọ kiri ká ó kún fún àlùbáríkà aktharna hawlahul khayra wal baraka àwọn Ọlọ́run gẹ́gẹ́ bí Imam Ash-Shinqiti Muhammad al-Amin bin Muhammad al-Mukhtar Ash-Shinqiti nínú tafsiri tí wọ́n ní oore àtàlùbáríkà Ọlọ́run ọba ní kó pọ̀ níbẹ̀ bil ashjar àwọn igi àwùmbẹ̀ wàthimar àwọn igi eléso ó pọ̀ mbẹ̀ wal anhar bákanáà ọ̀pọ̀lọpọ̀ àwọn odò ó ń bẹ̀m̀bẹ̀ wọ́n ní bákanáà tá bá tún wà àyè mí inú al-Qur'an Ọlọ́run tọ́ka sí pé albarka ó ń bẹ níbi gbogbo tó rọ kiri ká Jerusalem al-Masjid al-Aqsa láàyè mí inú Qur'an Ọlọ́run ní wa najjaynahu wa Luta ila al-ardi allati barakna fiha lil alamin wa ونجيناه ولوطا إلى الأرض الذي باركنا فيها للعالمين Ọlọ́run bá ń sọ fún wa pé àwọn Ọlọ́run àwọn aláàlá àti ànábì náà àwa darí wọn lọ sí orílẹ̀-èdè kan èyí táwọn Ọlọ́run ọba tó ṣe pé a fi àlùbáríkà rọ kiri káàbẹ̀ àwọn àfáà níbo ni àyà yìí tọ́ka sí wọn ní Ṣáàmù láyé mínú al-Qur'an Ọlọ́run ọba ní wa li Sulaymana ar-riha 'asifatan tajri bi amrihi ila al-ardi allati barakna fiha wa li Sulaymana ar-riha 'asifatan tajri ila al-ardi allati barakna fiha wa kunna bi kulli shay'in 'alimin Ọlọ́run wà lè Suleiman àwọn Ọlọ́run ọba la fún Suleiman a fún ní agbára lérí atẹ́gùn Ànábì Suleiman a fún lágbára lórí atẹ́gùn kí wá sí atẹ́gùn lásán Asifatan ẹwọ Ọlọ́run ló fi jẹ́ pé gbogbo ìpìlẹ̀ technology science àti technology bàbá lákìísí Ọlọ́run ọba ti pàkíyèsí wá sí gbogbo ẹnu al-Qur'an ẹ̀yin ó rí wípé tí plane
tó bá fẹ́ gbéra kìí ṣe kan náà ni ó gbéra kí ni ó ṣe jàmá yóò sáré tó bá ti sáré yẹn in tó fi eré yẹn bí nǹkan méjì ni àkọ́kọ́ náà ó fi eré yẹn ó fi bí atẹ́gùn ẹlẹ́ẹ̀kejì tátẹ́gùn bá ti pọ̀ bó ṣe wúwo tó yóò fúyẹ́ bó ṣe wúwo tó yóò fúyẹ́ bí yóò bá yẹ wá ẹ wo kọ́pítà náà ó lè fò yóò fi nǹkan kan kírètì atẹ́gùn ìyẹn yóò mọ fẹ́ tátẹ́gùn yẹn bá ti dé kọ́pítà yóò fúyẹ́ yóò gbéra bí yóò bá yẹ wá ṣe bá máa sá eré tá bá fẹ́ fò àwọn náà sáà máa ń fò eré fífò nǹkan tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ó lè fò ó wà sún sẹ́yìn abẹ́ẹ̀kọ́ ó máa sá eré bọ̀ eré tó ń sá yẹn ó ń jẹnẹrétì atẹ́gùn tó pọ̀ ni tátẹ́gùn yẹn bá ti pọ̀ ó padà fúyẹ́ nínú atẹ́gùn yẹn ló fi lè fò ó wà fò kò sì ní ìdí pé ó jẹ́ scientist kéèyàn tó lè sọ̀rọ̀ pa science nítorí pé tán ń pè ní science yẹn náà observation ni àwọn náà ń observe ẹ̀ tó bá ń wò títí ó padà mọ́ Ọlọ́run Ọba wá ń sọ fún wa nípa Ànábì wa Suleiman wa li Suleiman ar-riha sifatan Ọlọ́run Ọba ní àwọn Ọlọ́run la fún Ànábì Suleiman a fún lágbára lórí ar-rih atẹ́gùn Ọlọ́run wá ní àásìfàtán atẹ́gùn lè yí tàà ń gbà sára yìí kò lè gbé wá fò àásìfàtán atẹ́gùn yẹn ìgbà tí atẹ́gùn yẹn bá di ìjì ní Suleiman ó fò ríhù ni yóò bẹ̀rẹ̀ àásìfàtán wa li Suleiman ar-riha àásìfàtán tí wọ́n bá ní àìgbédè tó ní wípé atẹ́gùn kálé atẹ́gùn kọ́ ló ń kálé ìjì ní tó bá ń bẹ látẹ́gùn kò lè kálé kò lè wúgi ṣùgbọ́n èyí tó bá ti wúgi yẹn tó kálé ó ti kúrò lọ́dínárì atẹ́gùn ó ti di ìjì òun ló kálé Ọlọ́run wá ní àásìfàtà atẹ́gùn ta fún Suleiman yóò padà di àásìfà tó bá ti wá di àásìfà yẹn tán tajri bi amrihi ila al-ardi alladhi barakna fiha atẹ́gùn yẹn ni wà máa gbé Suleiman yóò máa gbé lọ gbogbo tó bá fẹ́ lọ Ọlọ́run wá tọ́ka sí nínú àwọn ibi tí Suleiman máa ń lọ ila al-ardi alladhi barakna fiha ó máa ń lọ síbi tó bá wù nílẹ̀ tá a ṣe nílé àlùbáríkà àwọn àfọ́ onímọ̀ Tafseer wọ́n ní gbogbo ibi tọ́lọ́run ti ń dárúkọ ilẹ̀ àlùbáríkà yìí al-muradu bitilka al-ard ash-Sham gẹ́gẹ́ bí àfọ́ àwa Muhammad al-Amin ash-Shinqiti wọ́n ní gbogbo ilẹ̀ àlùbáríkà tọ́lọ́run bá ń sọ yẹn wọ́n ní Sham lọ́lọ́ ń tọ́ka sí Sham táà sí ń sọ yìí náà ní Palestine oní Kudus oní Jerusalem lẹ́fì ní pé al-Qur'an kò takura wọn bó ti wulẹ̀ kó má Ọlọ́run Ọba ní minal masjidil harami ilal masjidil aqsa alladhi barakna hawlahu Ọlọ́run ní masjidil aqsa hawlahu gbogbo olú tó rọ kiri kábẹ̀ aṣebẹ̀ ní ilẹ̀ alùbáríkà Ọlọ́run wá ń tọ́ka sí ẹnu Kùránì ní pípààrà lọ́pọ̀lọpọ̀ ààyè wípé àníṣẹ́ ìlú àlùbáríkà gbogbo bí tọ́lọ́run bá ti ń sọ yẹn wọ́n ní Ṣáàmù lọ́lọ́run tọ́ka síbẹ̀ ilẹ̀ Ṣáàmù ìgbà tọ́lọ́run bá gbé Ànábì wa Muhammad dìde sallallahu alaihi wasallam Ọlọ́run wá fi hàn ayé wípé bílẹ̀ Ṣáàmù ṣe lálùbáríkà tó a ṣe nǹkan tún ju nǹkan lọ alùbáríkà Kàábà àti gbogbo ń tọ́rọ kiri Kàábà Ọlọ́run wá tún kó jù yẹn lọ ìyẹn ni iṣẹ́ Ọlọ́run ibi tó bá kọ sí ọ lẹ́ni má ṣe gbéraga ọ má ṣe ṣe ibi ẹni pé oore ti tán àgbáyamúyamú oore ó tún kọ́dọ̀ Ọlọ́run ìdí nìyẹn tó fi jẹ́ pé Ọlọ́run bá sọ nínú Al-Qur'an Ọlọ́run bá ní wala tatamannaw ma faddala Allahu
ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن نعم واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. Ọlọ́run ọba ó ń sọ ìṣe rẹ̀ fún wa àti ìwọ bí tá ń lọ gan àkàtúyà ni bí Kùránì ṣe rí ní ẹ. Ọlọ́run ọba ní wala tatamannaw ma faddalallahu bihi ba'dakum ala ba'd. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض. Ọlọ́run ọba ní ẹ ṣọ́ra ẹ má máa ṣe ìlara nípa ń ta ṣe fẹ́ nìkan. ما فضل الله به بعضكم على بعض. tó ń wá fi nǹkan yẹn tó fi jù ọ́ lọ ó lè jẹ́ nínú mímọ̀ ó lè jẹ́ lárísìkì ó lè jẹ́ nípò ó lè jẹ́ ní nǹkan míì tá a fi máa jura wá lọ bó bá rí lára ẹlòmíì tó ju ti ẹ lọ má ṣe lára ìtumọ̀ kan nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó náà ní wípé má máa sọ pé Ọlọ́run ọba irú ti lágbájá yìí gan-an ni kò ṣe fún mi. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض. nínú àìgbàgbọ́yé iṣẹ́ Ọlọ́run àti ìfi ẹnu ojú ọkàn kéré agbára Ọlọ́run ó náà ní kéèyàn máa kéré Ọlọ́run irú tó ṣe fún lámọ́rin ìgbàì tó bá ti ṣerú ẹ̀ náà fún lójú tó ní èyàn kéré agbára Ọlọ́run só sọ pé òun ò lè ṣe tó jù yẹn lọ fún ọ ní àbó ọmọ tó pa léṣe fún ọ àmọ́ èyàn lè sọ pé Ọlọ́run wọlá pé ìwọ ló ṣe báyìí fún lámọ́rin ṣe dáadáa fẹ́gbà àtàwọn ọmọ tèmi náà kò sí láì ṣùgbọ́n kí wá sọ pé rẹ̀ Ọlọ́run irú ń tó ṣe fún lámọ́rin ṣe rú ẹ̀ náà fómi sọmọ ìtọ́fẹ́ sí fún Ọlọ́run wá ìkánnú méjì lèyàn máa wí ìmọ́kẹyàn sọ pé rẹ̀ Ọlọ́run ìwọ ló ṣe dáadáa fún lámọ́rin tá ń rí yìí tó sì ń jẹ́ dáadáa lójú wa ìwọ ló ṣe fún sóore fẹ́mi náà èyàn wọlé àbíkẹ́yìn ó ti ẹ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run ní was'alullaha min fadlihi was'alullaha min fadlihi. Ọlọ́run ní wọ́n náà tọrọ tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé ọlá tó pọ̀ ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Inna Allaha kana bi kulli shay'in alima. torí pé gbogbo nǹkan pátá ló yé Ọlọ́run ọba sí gbogbo ẹ̀ ló mọ̀ ìdí tó fi pín oyè ìdí tó fi síbì kan lásìkò kan tó káwọ́ rẹ̀ ró níbì kan lásìkò kan oyè gbogbo ẹ̀ ló mọ̀ ṣùgbọ́n pọ́lọ̀wọ̀n ọba wá gbàgbé ẹnìkankan rárá ìdí nìyẹn tó jẹ́ pípa tọ́lọ̀wọ̀n ọba darí gbogbo oore sọ́dọ̀ àwọn Banu Israel tó dá sílẹ̀ Sham bí ẹni pọ́lọ̀wọ̀n ọba ò ní kẹlù kankan mọ́ni bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ ipe inna awwala baytin wudi'a linnasi lalladhi bi Bakkata mubaraka. Inna awwala baytin wudi'a linnasi lalladhi bi Bakkata mubaraka. Lalladhi bi Bakkata mubarakan wa hudan lil alamin. Ọlọ́run kulẹ̀ ti sọ fún wa láàyè míì pé àkọ́kọ́ ilé tàà fi lélẹ̀ táwọn èèyàn ó ti máa sin lọ́run ó náà lè ti bẹ ní Mákà. Ọlọ́run wá fi mùbárọ́kà ó fi ròyìn Kàábà ó ní àyè àlùbáríkà ni ó lẹ́fìrí wípé gbogbo tí Ọlọ́run ọba ti ròyìn àlùbáríkà pẹ̀lú ẹ̀ gbogbo tó bá fara yí nǹkan yẹn náà nǹkan yóò dá àlùbáríkà. Ọlọ́run ló fi rinlẹ̀ bẹ́ẹ̀ súnnà tọ́lọ́run sí ní Ọlọ́run fi albarka sára al-Qur'an kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru
ayatihi. Ọlọ́run ní ti ẹ̀rọ al-Qur'ani ti ẹ̀rí yẹn kitabun anzalnahu ilayk. Ọlọ́run ọba la sọ Qur'ani yẹn kalẹ̀ fún rẹ̀ Ànábì. Mubarakun liyadabbaru ayatihi. Ọlọ́run ní al-Qur'ani ti ẹ̀rí yẹn mubarakun ìwé alálùbáríkà ni. Ọlọ́run ọba sọ wípé fi ìbárọ́kà ìwé òun gẹ́gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ okùn falùbáríkà. Ẹ wá máa wo oṣù Ramadan, bóṣù Ramadan ṣe lálùbáríkà tó oṣù yẹn gangan kọ́ ló dá ní àlùbáríkà yẹn. Shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. Ọlọ́run ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. Shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. Èyí tó sọ Ramadan di oṣù àlùbáríkà ó ní pé Qur'an sọ̀kalẹ̀ ńbẹ̀. Àlùbáríkà wá jẹ́ ti Ramadan látara wípé ìwé àlùbáríkà ó sọ̀kalẹ̀ ńbẹ̀. Jibril ó ju gbogbo àwọn màláíkà lọ látara pòun ló gba Kùránì wá. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ju gbogbo àwọn ànábì Ọlọ́run ọba lọ nítorí pòun la fi Kùránì rán. Bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ti ní kí Kùránì ó sọ̀kalẹ̀ sí lára àlùbáríkà ti wà lára ẹ̀. Walakinna akthara an-nasi la ya'lam. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn mọ ìtumọ̀ tí ń jẹ́ alùbáríkà lára al-Qur'an. Alùbáríkà Qur'an rọ̀ mọ́ kàkà kí túmọ̀ rẹ̀ yé wa ká ṣiṣẹ́ tọ́n tí ń bẹ nínú ẹ̀ onítọ̀n ti dẹ̀nà alùbáríkà. Bẹ́ẹ̀ náà ni àwọn àyè kan ń bẹ tọ́lọ́ ń pè láyé alùbáríkà, nínú rẹ̀ ní Mákkà, nínú rẹ̀ ní Kaaba. Láwọn èèyàn míì fi máa ń sojú kòkòrò pé àníṣà umra pẹ̀lú ògo Ọlọ́run lọ umra, pẹ̀lú ògo Ọlọ́run lọ hajj, kí n lọ rí Kaaba bẹ̀. Alùbáríkà ń bẹ ní gbogbo àwọn àyè yẹn, ó wu Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀, kò sẹ́ni kankan tó lè bí léèrè èéṣe tó fi ṣe bẹ́ẹ̀ bó ṣe wù ló ṣe. Ó ti ṣe ardu Sham, ó ṣe láyé alùbáríkà, alùbáríkà ò sì kú ń bẹ̀. Kódà tó fi dórí gbogbo àwọn àfá ńláńláńláńlá, àwọn tó ti kọjá, àwọn tó tún bẹ lásìkò tiwa yìí, sàsàlà wọn tí wọn ò gbé Sham, àwọn tí wọ́n bí síbẹ̀ ń bẹ, àwọn tí wọn ò bí wọn sí Sham àmọ́ wọ́n rìnrìn àjò lọ síbẹ̀. Sheikh Al-Albani wọ́n gbé Sham, torí pé kódà àwọn èso ọmọ bẹ̀ wọ́n gbé Sham. Àfá wa Ahmad wa Muhammad, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ńláńláńlá, àfá Sheikh Lukman Idris Sekoni, Damascus, gbogbo àwọn ìlú yẹn ardu Sham ni wọ́n, Damascus, Urdun, gbogbo wọn abẹ́ Sham ni wọ́n wà. Ọ̀gọ̀rọ̀ àwọn àfá àláyé ẹni tí ò gbébè orílẹ̀ àjò lọ́bẹ̀ pẹ́nìkan ò ní fẹsẹ̀ kan bẹ̀ ọsọ̀. Maktabatu Zahiriyya tí àfá wa Sheikh Al-Albani tọ́lọ̀wọ̀ bá fi sọ́ di tó dà, Damascus, Sham náà. Ọ̀gọ̀rọ̀ àwọn àfá ńláńláńlá tẹ bá ń ka ìtàn wọn kí wọ́n kan Sham. Ọlọ́run Ọba ní alladhi barakna hawlahu, alladhi barakna hawlahu. Ibi tí Ọlọ́run bá ti wá pè ní orírun àlùbáríkà kò sí tẹ́nìkan lè ṣe, Ọlọ́run ti gbé bẹ̀ náà. Ṣùgbọ́n kò túmọ̀ sí wípé tọ́lọ́run bá fi àlùbáríkà síbi kan kò lè tún fi sípò mi. Àlùbáríkà pọ̀ lọ́dọ̀ Ọlọ́run, oore kún ọ̀dọ̀ rẹ̀ kan kún tí í ṣe fún gbogbo ẹni tó bá wù. Àwa ni ká máa tún àníyàn wa ṣe, tá bá sì ń bẹ lọ́hun ká máa fẹnu kéré agbára Ọlọ́run nínú àdúà. Ọlọ́run Ọba jẹ́ ká mọ̀ wípé al-masjidul aqsa alladhi barakna hawlahu, من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله نعم لنريه من آياتنا. Àwọn olùmọ̀ tafsir wọ́n jẹ́ kó yé wa wípé al-Isra wal-Mi'raj nǹkan méjì ni. Èyí tí ń jẹ́ al-Isra òun mọ níbi ìrìn òru tánàbí rìn láti Kaaba lọ sí al-Masjidul Aqsa tí ń bẹ ní Jerusalem, Kudus.
ìyẹn nìrìn òru yẹn láti bẹ̀yẹn lọ ogun sánmà ni gúgun sánmà yẹn lọ ní Mi'raj àlàyé yẹn wá lọ́lọ́ ń papọ̀ níbi ọlọ́ni linuriyahu min ayatina linuriyahu min ayatina ìrìntà níkọrin yẹn afẹ́ kó lọ fojú gan ní àwọn àmì Ọlọ́run àwọn nǹkan tó ń gbọ́ tí ò rí afẹ́ kó lọ fojú rí tó bá ti rí torí lẹ̀tàn kó tún mọ̀ bọ̀ ní sánmà kó wá fojú rí àwọn àmì Ọlọ́run afáwa Muhammadul Aminu Shinqiti wọ́n ní adh-dhahiru innama ara'u Allahu min ayatihi fi hadhihi al-ayati al-karima wípé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó fi àwọn àmì rẹ̀ tó pọ̀ ó fi hàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lórí ìrìn àjò náà àwọn àlàyé pọ̀ táfàwà ṣe ń bí inú èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà bákan náà tó sì ń fi rinlẹ̀ wípé ìrìn àjò yìí ìrìn àjò ara ni kìí ṣe ìrìn àjò àlá pé Ọlọ́run Ọba fi apá kan nínú àwọn àmì rẹ̀ min ayati torí pé àwọn nǹkan àmì Ọlọ́run ó pọ̀ Ọlọ́run fi apá kan nínú rẹ̀ ó fi hàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam afáwà Jábìr ibn Abdullah kọ́lọ̀ ọba kọba ayọ́nu sí wọn hadisin bẹni Sahih Bukhari wọn ni qala Rasulullah sallallahu alayhi wa sallam wọn ni òjíṣẹ́ Ọlọ́run ọba tí ìkàgọ́lọ́bá ń bẹ fún ó ní lamma kadhabatni Quraysh nígbàtí mo rìnrìn àjò yìí tí mo dé àwọn Quraysh bá nírọ́ ni mo pa bóòlè yóò ṣe rìnrìn àjò láàrin òru kan tí ó lọ sí láti Masjidil Haram lọ sí Masjidil Aqsa tí ó tún kún sánmà lọ ìrọ̀lẹ̀lẹ̀ hina usriya bi ila Baitil Maqdis qumtu fil hijr Ànábì wa ní ó dá mo wá dúró níbi tí mo ti bẹ̀rẹ̀ rìn àjò yẹn ní hijr Ismail lẹ́gbẹ̀ẹ́ Kaaba fajalla Allahu li Baitil Maqdis Ọlọ́run bá sípayá Maqdis ó tún sípayá rẹ̀ fún mi fatafiktu ukhbiruhum an ayatihi wa ana anzuru ilayhi mo bá bẹ̀rẹ̀ sí ní tún sọ fún wọn gbogbo àwọn àmì Ọlọ́run tí mo rí lójú ọ̀nà gbogbo àwọn àmì Ọlọ́run tí ń bẹ ní al-Masjidil Aqsa Ànábì ò sì débẹ̀ rí sallallahu alaihi wasallam tánà fi jáde láì al-Masjidil Aqsa Ànábì ò rìn àjò débẹ̀ rí ẹbà lè sọ pé ó ti lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kò débẹ̀ tánàbí fi dáẹ̀ láyé Ànábì ò débẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run fi rán Ànábì ó débẹ̀ Ànábì ni mo bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo eléyìí mo bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn bákan náà látọ̀dọ̀ Anas min tariqi Thabit Ànábì sallallahu alaihi wa alihi wasallam Ànábì ni utitu bil buraq nígbàtí mo fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n mú nǹkan ọ̀gùn kan wá bá mi tán pè ní buraq wa huwa dhabatun abyad tawil nǹkan ọ̀gùn kan ní ó funfun ó sì gùn fawqa al-himar wa duna al-baghl ó tóbi ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ṣùgbọ́n kò tó ìbáka yada'u hafirahu inda muntaha tarafihi ó yára débi pé tó bá gbé ẹsẹ̀ kan báyìí níbi tí ẹsẹ̀ yìí ó ti balẹ̀ níbi tí ojú èèyàn bá lè ríran mọ́ ìbẹ̀lẹ̀sẹ̀ yìí ó ti dúró ṣe mọ̀ pé yìí ó ju kí ló yára jù jet rocket ìmí ti jù yìí lọ ṣùgbọ́n bùrákì kí nǹkan ó gbé ẹsẹ̀ kó ṣe pé horizon tó bá nà báyìí gbogbo téèyàn bá wù ọ̀kan ibi tó jú èèyàn lè pín sí ìbẹ̀lẹ̀ sí ẹwọ́ ti kalẹ̀ alburak ẹ̀sìn Ànábì ní mo bá gùn farokipt mo gùn ó bá gbé mi ataitu Baitul Maqdis òun ló gbé mi dé Baitul Maqdis ní Jerusalem farabatu bil halaqa allati tarbitu biha al-anbiya ìgbà tí màá débẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run mo bá wọn bẹ̀
in tó ní kálukú náà gbé wá nǹkan àgún wọn ibi tí gbogbo wọn so nǹkan àgún wọn mọ́ èmi náà so tèmi náà mọ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀rí pé lè kọjá àlá téèyàn bá ti ẹ̀ lálàá pé èèyàn gún nǹkan sọ́ọ̀tún máa lálàá wípé mo so mọ́ ibi tó tẹ̀tẹ̀ pé ibi tó so mọ́ yẹn bẹ̀rẹ̀ ní èyàn ò lè jálá náà fi ń pè bẹ̀ ní Ha'itul Burak àwọn Yahudi àwọn Júù gan náà gbí wọ́n gbà bẹ́ẹ̀ Ànábì ni mo so Burak mo so mọ́ ibi táwọn Ànábì Ọlọ́run náà so tí wọ́n má thumma dakhaltul masjida mo bá wọnú mọ́ṣálásí fa sallaytu fi rak'atayn mo kí rákà méjì nínú Masjid al-Aqsa ní Jerusalem thumma kharajtu gbàtí mo kí tán mo jáde faja'ani Jibril bi ina'in min khamrin wa ina'in min labanin malaku Jibril ó bá fẹ́ ṣe mí lálejò ó gbé ife méjì wá ife ọ̀hún ọ̀kanú ẹ̀ ó kún fún wàrà ìkejì ó kún fún ọtí ọ̀nà méjèèjì sí mi fàkítàrùtù lábàná Ànábì ni mo ní ẹfún mi ní wàrà Ànábì ọgbà ọtí fàkọ́lá Jibril ìkítàrùtà alfitra Ànábì ní Jibril sọ fún mi pé a ọgbà ṣe mọ̀ pé kẹ́yìn fi ká dáyẹ̀wò Ànábì ní Jibril ní ìkítàrùtà alfitra in tí ó bá ń tọ́lọ̀ ń fẹ́ lára rẹ̀ mú ò náà lọ tẹ́wọ́gbà ìyẹn túmọ̀ sí pé àrọ́ọ̀mù ní ká mutí ṣùgbọ́n ẹ̀tọ́ ni kí a mú wàrà fẹ́ tó bá bá lámù Ànábì ní fàkítàrìtù lábàná fàkọ́lá Jibril ìkítàrìtà alfitra thumma urija bina ila sama'i dunya ìbéèrè tó yẹ ká béèrè ní pé àwọn màláíkà àwọn ànábì Ọlọ́run tí wọ́n so ẹ̀sìn wọn mọ́bẹ̀yẹ sánàbí ò bá wọn nínú mọ́ṣálásí ni ṣe bá ń gbọ́ wípé ànábì kírun fún wọn àwọn ìtẹ̀yẹn máa dojúrú máwọn èèyàn lọ́wọ́ kìí ṣe àkọ́kọ́ yẹn ni wọ́n kírun lẹ́yìn ìgbà tánàbí padà dé ni oníkálukú ló so tí wọn náà mọ́bẹ̀ ànábì ò bá wọn nínú mọ́ṣálásí ànábì wọ mọ́ṣálásí ọyàn rákà méjì tiẹ̀ ló jáde ó kírun fún wọn lẹ́yìn ìyẹn ni ló tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí gbogbo ẹnikẹ́ni tí ó bá ti sọ ìtàn ẹ jẹ́ ká sọ ìtàn bá nàbí bá ti sọ gan pẹ̀lú àdísì tó lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ ìtàn nígbà míì àfikún àyọkúrò ọmọ wọn bẹ̀ ṣùgbọ́n tá bá ti ń sọ ìtàn kárí tọpadọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì gan ló sọ Ànábì ní báyìí ni abárìnrìn àjò lọ sí sámà àkọ́kọ́ fàftataha Jibril malaku Jibril nígbàtà dé sánmà àkọ́kọ́ ẹ rí pé Isra'u ti parí ń bẹ̀rún Mi'raj ti bẹ̀rẹ̀ wọ́n ti lọ sí sánmà ìgbàtà dé sánmà àkọ́kọ́ Ànábì ò dárìnrìn òun àti Jibril lọ ìdánrìnrìn yẹ lọ wọ́n wá ń béèrè Jibril ń béèrè wípé ẹ ṣílẹ̀kùn fún wa mo fẹ́ ká mú kókó mẹ́ta kan lọ́wọ́ kókó alákọ̀ọ́kọ́ nínú Sunnah gbogbo ìrìn àjò tó bá ń jẹ́ ìrìn àjò tó nasẹ̀ Sunnah ní ká má máa dárin ẹ pé méjì ẹ pé mẹ́ta ẹjọ́ rìnrìn àjò kò sí nínú Sunnah Ànábì sallallahu alaihi wasallam kíyàn máa dárin ìrìn àjò mẹ́nìkan lọ́wọ́ mú ìyàwó kan lọ́wọ́ mú èèyàn kan lọ́wọ́ kẹjọ rìnrìn àjò nínú Sunnah a rí wípé Ànábì ò dá rìnrìn àjò Jibril wà pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì o náà ni wípé béèyàn bá fẹ́ rìnrìn àjò èyí fi ebi rìnrìn àjò torí pé ìrìn àjò gan ó ní wàhálà nú kéèyàn tún wá febi panú láàfírí wípé Ramadan táà bá ń gbààwẹ̀ kí l'Ọlọ́run bá sọ Ọlọ́run faman kana minkum maridan aw ala safarin bẹ́ẹ̀ bá wà lórí ìrìn àjò ẹ jáwẹ̀ mọ̀nà ẹ má gbààwẹ̀ pàápàá jùlọ ẹni tó bá rí wípé kó ń gbààwẹ̀
àwẹ̀ ó kópa lára báwọn torí pé as-safaru qit'atun min al-'adab ìrìn àjò tẹ́ rí yẹn ó ní dààmú nínú púpọ̀ ó ní òpò nínú bí ẹ bá rìnrìn àjò tí ẹ bá ṣe inú àwẹ̀ jẹun dáadáa ẹlòmí wá ń bẹ tó bá rìnrìn àjò kìí lè jẹun ṣùgbọ́n gbóúnjẹ lọ́wọ́ gbé nǹkan tó fi máa panu gbé lọ́wọ́ ẹ̀kọ́ kejì ta fẹ́ múnú ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ kejì nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ìgbà tí Malaku Jibril tó tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tájọ ìrìn àjò yìí tó ń dé sánmà àkọ́kọ́ istaftaha Jibril ló béèrè pé ẹ ṣílẹ̀kùn sánmà àkọ́kọ́ fún wa ní ẹ̀kọ́ ta fẹ́ mú bẹ̀ ni wípé ẹni bá mọ̀nà làá bá rìn Ànábì ò mọ̀ bí ó ṣe bá mọ̀lẹ́kà kọ́ sọ̀rọ̀ Jibril mọ̀lẹ́kà ló náà gbogbo ibi tó ń gbà kọjá ojúpò ti ẹ̀ ní ọ̀nà ti ẹ̀ níbẹ̀yẹ ó mọ èdè tí ó fi bá wọn sọ̀rọ̀ tí ó fi ṣe ẹ̀kọ́ ni ìlú tó wọ̀ rí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlú táàwọ̀ rí àìwọ̀bẹ̀ lóru ìlú táàwọ̀ rí àìwọ̀bẹ̀ lóru béèyàn ó sì wọ̀bẹ̀ lóru ẹni tó bá jára abẹ̀ tó mojú lè já abẹ̀ kò ní kò bá rìn Malaku Jibril mo fẹ́ ká di ẹ̀kọ́ mẹ́ta torí pé kìí ṣe kákan máa dọ̀rọ̀ lẹ̀ rárá àwọn ẹ̀kọ́ wo ló ń bẹ nínú àwọn nǹkan yẹn tí pé táwa náà bá gbá mú yóò wúlò ní ìgbésí ayé wa Malaku Jibril nígbà tó béèrè pé kí wọ́n ṣílẹ̀kùn sánmà àkọ́kọ́ Ànábì sallallahu alaihi wasallam faqila man ant ìtí wọ́n kọ́ sọ ní wípé ìwọ wo nìyẹn wọn ò ní ṣàdédé ṣílẹ̀kùn ẹnìkan ń gbálẹ̀kùn rẹ lóru gbágbágbágbágbá ẹ ṣílẹ̀kùn àti fẹ́ sí o láti nǹkan ọ̀pọ̀ lọ tá lọ ọmọ tí ń gbálẹ̀kùn tó lẹ́ ti fẹ́ ṣílẹ̀kùn man ant wọ́n béèrè tó ti pé Jibril ní o wọ́n ni man ant ìwọ wo ló ní ká ṣílẹ̀kùn sánmà àkọ́kọ́ kọ́lá Jibril Ànábì ní Jibril èmi Jibril ní torí pọ́ kàlò náà jẹ́nu àwọn màláíkà qila wa man ma'ak ṣé wọ́n nìkan àbẹ́lòmí wà pẹ̀lú ẹ̀ ẹgbọ́rọ̀ ẹ̀kọ́ ni ọ wà lẹ́nu ọ̀nà o ń kalẹ̀kùn kókókókó salamu alaikum wa alaikum salam ta ni èmi Abdullahi ni tí ẹlòmí bá ń bẹ pẹ̀lú ẹ̀ náà tó sọ pé àti lágbàjá ó lè jẹ́ pé wọ́n nìkan náà fẹ́ kó wọlé wọn ò fẹ́ rẹ́ ni ẹ̀ ṣùgbọ́n gbà tó bá ní wọ́n nìkan tó wọlé tẹ́nìkejì náà wọlé wọn wọ́n nìkan ló sọ pé ń bọ̀ wọ́n lè má sọ ṣùgbọ́n kí ní ẹ ó lè dá ọkàn wọn rú sí ọ nínú àwọn ìwẹ̀ ẹ̀kọ́ tẹ́sìn kọ́ wa nígbàbá ìwọ wo ni èmi ní àti lágbájá lájọ wà lẹ́nu ọ̀nà tó bá wá rí bẹ́ẹ̀ ń gbà yẹn ẹ padà wá lọ́la àwọn èèyàn ló kó bọ́ yẹn ọlọ́mọjà bẹ́ẹ̀ ní ibìrin wọ́n bá wọlé ṣùgbọ́n àwọn tí ẹjọjọ́ ń bọ̀ yẹn ẹni ẹlẹ́ mọ́fẹ́ rí wọn kìí dẹ̀ ṣẹ̀ṣẹ̀ nínú ilé rẹ̀ privacy rẹ̀ ni ẹni tó bá wù ọ́ tó bá fẹ́ ló lè ní kó wọnú ilé rẹ̀ tẹ́nìkan bá sì ní ọmọ wọnú ilé òun má fi bínú oore ni fún ọ náà bọ́ bá wọnú ilé rẹ̀ tí nǹkan bá sọ̀tọ́ bá ní wọlé ojí lọ àwọn màláíkà wọ́n béèrè pé mamak ìwọ àti ta ni Malaku Jibril qala Muhammad ó ní Muhammad ó wà pẹ̀lú mi kíìlà wọ́n tún béèrè wọ́n wà qad bu'itha ilayhi ta ló ránṣẹ́ sí ẹgbọ́rọ̀ tó káyè yìí kìí sàyè abara ta ló ránṣẹ́ sí tó gbé Jibril ń jẹ́ ayé tí ẹ̀ níbẹ̀ yẹn ṣùgbọ́n ní Muhammad sallallahu alaihi wasallam orí ilẹ̀ lọ́lọ́ ń pè ní ayé tí ẹ̀ abara ni wọ́n ń bí pé ta ló ránṣẹ́ sí Jibril wá ń sọ fún wa wípé qad bu'itha ilayhi kò dáwà o iṣẹ́ ni wọ́n rán sí pé kó máa bọ̀ fàfútí alánà Ànábì ni wọ́n bá ṣí lẹ̀kùn sánmà àkọ́kọ́ wọ́n sì fún wa fa'idha ana bi Adam
Ànábì ní mo ṣe dé sánmà àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí mo rí Ànábì Ádámù ni mo rí alayhi salatu wassalam eléyìí lè takò làákà ìrẹ́ o bàbá sáyẹ́nsì olùmọ̀ sọ pé based on what we learned in geography òyìn tẹ́ ẹ̀kọ́nu geography kò sí dọ̀ kankan ní sánmà nǹkan rọ́lò yàtọ̀ ń bẹ láàrin heaven àti sky so ti yé gbogbo sentence yẹn sky lè ń treat heaven là ń sọ tó bá sì wà nínú plane ó rí pé bó ṣe ń lọ tó náà bó ṣe ga tó náà tó mọ̀ owó gbogbo lé kótó stage kan ò tiẹ̀ nílé kankan mọ́ tó bá tún wòkè ó tún máa rí sánmà lókè níbi tó tún lágbára dé ńgbà míì tí plane bá ń lọ tó jò bá ń da plane láàmú plane ó tún gún òkè kọjá bí òjò èyí máa ń jò mí lójú tí òjò bá ń dà láàmú plane ó tún lọ yóò tún ascend lọ sókè tẹ́bá ń wulẹ̀ ẹ̀mọ̀ rójò tí ń rọ̀ nílẹ̀ ó tún wà lókè òjò tàbádẹ̀ ń sọ̀rọ̀ pé òjò ń wá láti sánmọ̀ ó ọkọ̀ suspend ní ibi tí ń wá yẹn kò sí sánmọ̀ gaga ṣùgbọ́n àkàpẹ́ ní sánmọ̀ tajawuza so gbogbo research tẹ́lẹ̀ ń ṣe ọlọ́run ọba lọ́ba tó ní gbogbo òun ló ní tó bá ti sọ òun kágbà bẹ́ẹ̀ kọ́mọ̀dá fún sáyẹ́nsì níbo ló ti ń bọ̀ níjọ́ wo ló bẹ̀rẹ̀ ìntánẹ́bì ń sọ yìí wáàyí ló ń sọ̀rọ̀ yẹn it's a knowledge revelation wọn ló ń sọ̀rọ̀ Ànábì nígbà tí mo débẹ̀ sánmà àkọ́kọ́ mo bá Ànábì Adam alayhi salatu wassalam farahaba bi Ànábì Adam ó kí mi kí ma wulẹ̀ kí ma rọra wada'a li bi khairin ó sì ṣàdúà wada'a li bi khairin ó ṣàdúà ìta fẹ́ kọ́fà ní tafsiri wa lọ́dún yìí ó pọ̀ ní ò ní jẹ́ ká túnmọ̀ ìyà sáwọn bòmí ṣùgbọ́n tí bùkátà bá béèrè fún àmọ̀ ìyà sí díẹ̀díẹ̀ ẹ̀mí tó ti kú sí wọ́n máa ń ríra wọn Ànábì Adam tó jáde láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ò tí kú ṣùgbọ́n ààyè tó wà yẹn kìí sí ààyè ẹ̀mí tabara ṣùgbọ́n bara ni ìgbà míì wá máa ń bẹ àfáwà Ibn Qayyim al-Jawziyya wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀mí a máa ríra wọn ó fẹsẹ̀ rìnlẹ̀ bẹ́ẹ̀ tàbá lọ kàtírà àwọn tán pè ní ar-ruh wọ́n nígbà míì ń bẹ ẹni tó ti kú láti bí nǹkan bí 100 ọdún tó wá ní ẹnìkan nígbà tó wà láyé ẹni ò tí níyàwó tí ò tí bímọ tí ò tí ṣe nǹkankan ẹni yẹ kéré ẹnìkan wá kú lẹ́yìn kan bí 100 ọdún sásìkò tẹ́ni ẹ bá jẹ́ ní rí tẹ́ni tó tó kọ́kú náà jẹ́ ní rí ẹ̀mí wọn ò ríra wọn yóò mọ̀ bí lè rí wípé láàmọ́rin só ti níyàwó ó ti níyàwó kún owó tó kù só bímọ rẹ̀gẹ̀dẹ̀ ó padà bímọ ó kéré ńgbà tó ń jáde láyé ó ń bẹ nínú tíra bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí àwọn ẹni Ọlọ́run àmọ́ àwọn tí wọ́n jẹ́ olùyapa àṣẹ Ọlọ́run nínú ìyà tí wọ́n jẹ ni pé ẹ̀mí wọn ò ní ra wọn bàbá rẹ tó jẹ́ ní ire tó ti lọ tí wọ́n gán gbọ́ nútàn ó rẹ̀ mẹ́ ó sọ pé èmi lọmọ ọmọ yín bẹ́ẹ̀ ni ta ló bí wọ lámọ̀rí ni abẹ́ẹ̀ ni ọmọ ọmọ mi ó fẹsẹ̀ nílẹ̀ ẹlọ́kátírà yẹn bẹ̀m̀bẹ̀ èyí ò lè jẹ́ kó jọ wá lójú tí Ànábì sallallahu alaihi wasallam òun rí Ànábì Adam ṣàdúà fún Ànábì sallallahu alaihi wa alihi wasallam thumma urija bina ila as-sama'i thaniya Ànábì ní abá tó kúrò mẹ́ ó tó di sámà ẹlẹ́ẹ̀kejì ìgbàtà adé sámà ẹlẹ́ẹ̀kejì faftataha Jibril nítorí àsìkò Malaku Jibril ó ṣe bí ìtàkọ́kọ́ náà wọ́n tún béèrè pé ta ní olóhun Jibril wọ́n ní ta ló ń bẹ pẹ̀lú rẹ̀ ó ní Muhammad ṣé wọ́n ránṣẹ́ sí ní oníbẹ̀ ní wọ́n ránṣẹ́ sí ní ọba sílẹ̀ kù fún Ànábì nígbàtà wọ́bẹ̀ sámà ẹlẹ́ẹ̀kejì Ànábì ní fa'ida ana bí Yusuf fa'ida ana bíbnà alkhala Ànábì ní sámà ẹlẹ́ẹ̀kejì
ẹni tí mo rí ń bẹ̀ o náà ni ibne al-khala, àwọn tó ṣe wípé ẹ̀gbọ́n ìyá wọn àbábúrò ìyá wọn lóbìnrin ó papọ̀, o náà ni Ànábì Ìsá bónú Maryam àti Yahya ọmọ Zakariya. Àwọn ànábì méjì wọn, ànábì ló ń bá wọn ní sánmà ẹlẹ́ẹ̀kejì. farahaba bi, àwọn méjèèjì kí mi dáadáa, wọ́n ṣàdúwà fún. ànábì ní a tún lọ sánmà ẹlẹ́ẹ̀kẹta, wọ́n sí sánmà, wọ́n ní ta ni, wọ́n ti béèrè tàkọ́kọ́ ẹni tí mo bá ń bẹ̀ sánmà ẹlẹ́ẹ̀kẹta, fa'ida anabi Yusuf ni mo bá ń sánmà ẹlẹ́ẹ̀kẹta. wà á tàjọ́ mọ́ kí a lè bí wá lè rí pé ta ló wà ń sánmà alákọ̀ọ́kọ́, ta ló wà ń sánmà ẹlẹ́ẹ̀kejì, ta ló wà ń sánmà ẹlẹ́ẹ̀kẹta. sánmà alákọ̀ọ́kọ́ ànábì tí ni ó, ànábì Àdàm. sánmà ẹlẹ́ẹ̀kejì ta ni, àwọn méjì ni ànábì Ìsá àti ta ni, àtànábì Yahya. sánmà ẹlẹ́ẹ̀kẹta ànábì Yusuf. ànábì nígbà tí mo rí Yusuf, fa idha huwa qad u'tiya shatrul hasan, àkọ̀dùkú ti yá shatrul husn. gbogbo tí ń jí ẹwà pátá kan ní ẹnìkan dáa lẹ́dàá, tí wọ́n bá kó gbogbo ẹ̀jọ pátá, ìdá kan nù ìdá méjì gbogbo ẹ̀ Yusuf nìkan lọ́lọ́run fún. Ànábì Yusuf gbogbo ẹwà tí gbogbo èèyàn lè ní, Ọlọ́run dá méjì, Ànábì Yusuf nìkan olókùdákan. ìdá kan tó kù ní gbogbo àwa tó kù àwọn ẹni mọ̀ fáyín pọ̀, very very beautiful, very hands, dáa lẹ́gbẹ̀ẹ́ Ànábì Yusuf, lẹ́gbẹ̀ẹ́ Ànábì Yusuf. ibẹ̀ láwọn afá àti mú jáde pé gbogbo àwọn tí wọ́n ń ṣe fíìmù Yusuf yẹn, wọ́n kàn ń ba personality yẹn jẹ́ ni. ẹni tó act Yusuf tó wá létí ró sọ́jọ́ Yusuf ni, ẹkàn ń bẹ̀ wá jẹ́ ni, kò jọ Ànábì Yusuf rárá. torí pé ẹwà Ànábì Yusuf, Ọlọ́run ọ̀dá ẹni tó rẹwà báyẹn mọ́, kò sì ní dá mọ́ táyé fi parẹ́. ẹwà mélòó ló ní lẹ́gbẹ̀ẹ́ Ànábì Yusuf alayhi salatu wassalam. gbogbo wa náà mọ̀ tó ṣẹlẹ̀, ká mọ̀ tó mọ̀ yà síbẹ̀. àwọn obìnrin ń gé ọwọ́ wọn bẹ́ẹ̀lẹ̀ báyìí, wọ́n ń rẹ́ ìka wọn, ẹnu pé wọ́n ń wù báyìí lásán, wọ́n sì ń gé ìka wọn bọ́ọ̀lẹ̀ tí wọ́n mọ̀. ṣé èèyàn lélẹ́ àbí màláíkà? Ànábì Yusuf níbi tí ẹwà náà dé. so idan Ànábì ní mo bá Yusuf ní sánmà ẹlẹ́ẹ̀kẹta, òun náà kí mi, ó ṣàdúrà. àtúnbọ̀ ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin, Málákù Jibril tún béèrè pé ẹ wá sí lẹ̀kùn fún wa. wọ́n béèrè gbogbo béèrè tí wọ́n béèrè náà. nígbà tí wọ́n sí lẹ̀kùn, Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí mo bá ń bẹ̀, fa idha ana bi Idris, Ànábì Idris òní mo bá ń bẹ̀. òun náà kí mi, ó ṣàdúrà fún. ẹ má gbọ́rọ̀, ó kí mi káàbọ̀, ó ṣàdúrà fún. ṣe rádùá ṣíṣe, ẹ jẹ́ ká mú ní ṣe sí wa. ẹ má ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa, ẹ má àwọn ìyá wa, bọ́n kí ọ kìí ṣe kíkí nìkan o, àdúà. Western mentality, ìròrí èbó kò mú orí bá ìgbésí ayé wa. Good morning, hi, ọ̀tọ̀ àdúà wo ní bẹ́ẹ̀bẹ̀. ṣùgbọ́n bàbá wa ẹ káàárọ̀, akójúmọ́, ọlọ́sùn àádá ìlà àti ó ṣàdúà, kódà gbà mí yóò sọ ọmọ sọ ọkànmọ́ lọ́jẹ́ ẹni kò tí ìfòlẹ̀ ẹkún ẹ̀lẹ́ ẹgbẹ́nìkan ọlọ́dún ọjà ọmọ ṣàdúà. ìyẹn ni fitra, ìyẹn ni sunna, ìyẹn ni jọmọ́nìyà. tó bá ti kíyàn káàbọ̀, ẹ ṣàdúà fún. bí wọ́n ṣe ń kí Ànábì káàbọ̀, wọ́n ṣàdúà fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ni a bá tún lọ sí sánmà ẹlẹ́ẹ̀karùn-ún, ẹni tá a bá ní sánmà ẹlẹ́ẹ̀karùn-ún, òun náà ni Ànábì Harun, òun náà kí wa káàbọ̀, ó ṣàdúà fún. sánmà ẹlẹ́ẹ̀kẹfà, ẹni tá a bá ń bẹ̀, òun náà ni Ànábì Musa alayhi salatu wassalam, òun náà kí mi káàbọ̀, ó ṣàdúà fún. sánmà ẹlẹ́ẹ̀keje, nígbàtà débẹ̀ náà, ẹni tí mo bá ń bẹ̀, Ànábì Ibrahim bàbá ogbó àwọn Ànábì Ọlọ́run, àwọn òjíṣẹ́ Ọlọ́run. ó ní Ànábì Ibrahim ni mo bá ń bẹ̀, mo bá
fàídà anabi Ibrahim musnidan dhahrahu ila al-bayt al-ma'mur ilé kan bẹ bí Kaaba yẹn gẹ́lẹ́ bó ṣe rí nù ó ń bẹ ní sánmà keje àwọn àmì tọ́lọ́run fẹ́ kánábì orí nù linuriyahu min ayatina afẹ́ fi àwọn àmì wá hàn gbogbo àwọn ànábì Ọlọ́run tó rí yìí kò bá wọn láyé nínú àwọn àmì Ọlọ́run nìyẹn nínú àwọn àmì Ọlọ́run ni kó mọ̀ pé sánmà nílẹ̀kùn sáyẹ́nsì ò lè gbé yẹn jáde láyé ò lè gbé yẹn jáde gbogbo àwọn àmì Ọlọ́run bá wọn yí Ọlọ́run fẹ́ kánábì orí Baitul Ma'mur èyí tó ń bẹ ní sánmà keje Ànábì sallallahu alaihi wasallam nígbàtí mo débẹ̀ mo rí Ànábì Ibrahim tó fi ẹ̀yìn tí Baitul Ma'mur bí Kaaba náà mo rí tó fẹ̀yìn tí wa idha huwa yadkhuluhu kulla yawmin 70,000 malakin la ya'uduna ilayhi Baitul Ma'mur yìí àwọn màláíkà 70,000 ni wọ́n ń wọ ibẹ̀ lójoojúmọ́ màláíkà 70,000 ló ń wọ bẹ̀ lójoojúmọ́ àwọn tó bá sì wọ bẹ̀ lónìí 70,000 yẹn kọ́ ní ó tún wọ̀ lọ́la ibẹ̀ làwọn àfáà ti mú jáde pé màláíkà pọ̀ jù wá lọ wọ́n ní òsìn lọ́n ọ̀ ń jẹgi ẹsẹ̀ mọ́lẹ̀ kí lọ́lọ́n fẹ́ fi jọsìn rẹ̀ sí èyí táwọn màláíkà ń ṣe gan-an ó ti tó ibi yìí ni Ànábì Ibrahim ní sánmà keje ibẹ̀ ló ń wà thumma dhahaba bi ila sidratil muntaha wọ́n tún mú mi kúrò ń bẹ̀ wọ́n wá mú mi débi igi kan àwọn bàbá wa máa ń pè ní sidratul muntaha igi òpin ayé bàtí àwọn kéékèèké tún ju kékeré tá a wà yìí lọ mọ̀rọ̀ pé túnmọ̀ yí àlèmọ́ sọ gbàtà wà kéèké kí á níwájú àwọn àgbàlagbà gbàtà wà ní kéèké ju bí a ṣe tún wà ní kékeré yìí lọ nílé kéwú a máa kọ orin kan ìmọ̀kọ́mọ̀ ládá Sidratul Muntaha ìmọ̀kọ́mọ̀ ládá Sidratul Muntaha lè àmàdàlà ṣàkàlẹ̀ mọ̀ tí ẹ̀tọ̀ náà ṣe mọ̀kọ́mọ̀ ládá àwọn ànúfà wá kí o gbogbo ẹ̀yin jẹ́ ẹ̀ká ẹ̀yà lọ tún ká lè àmàdàlà ṣàkàlẹ̀ Mustafa ìgbà náà tán bá ń tún fún wa àbọ́sà tún fún wa pé mọ̀kọ́mọ̀ ládá Sidratul Muntaha ipò kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ igi òpin ayé àkàsà ń pọ̀ náà sáàmù Sidratul Muntaha ló fi jẹ́ pé ìmọ̀ bitadarruj èyí ó máa kọ díẹ̀díẹ̀ ní ó máa sódó sára man akhadha al-ilma jumla dhahaba anhu jumla ẹni bá fẹ́ nímọ̀ níjọ́ kan náà yóò gbàgbé ìjọ́ kan náà àìmáfẹ́ tó ìmọ̀ tẹ̀léra wọn ní dayérú lẹ́nu ọ̀fẹ́ dàfà ìjọ́ kan náà Sidratul Muntaha tẹ́yìn ti gbọ́ lẹ́yìn tó ti fẹ́ tó 40 ọdún jù bẹ́ẹ̀ lọ téèyàn máa ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n sá máa tú fún wa torí pé àwọn bàbá wa ń gbà náà Ọlọ́run kó bá wọn san wọ́n lẹ́san dáadáa àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n láwọn wo ni Ọlọ́run pè ní rabbaniyun wọ́n láwọn làwọn tó ṣe pé yu'allimuna an-nasa sighara al-ilmi qabla kibari àwọn tó ṣe pé wọ́n máa ń mú ẹ̀kọ́ kéwú wọ́n máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ó mú láti ibi pẹlẹbẹ wọn ò ní mú látorí wọ́n ó mú ara máa sí fún èèyàn díẹ̀ tí ó fi dódídì ó mọ̀ rabbaniyun ṣùgbọ́n àwọn tán lọ gbé látòkè yóò dàrú kan wá máa sọ nígbà náà pé nǹkan pè sí Sidratul Muntaha òun náà ní ànábìnrin àjò kò ní yé wa wọ́n kàn sá sọ fún wa wípé maqamun lada Sidratul Muntaha wọ́n sọ pé igi òpin ayé wọn ò ní sọ́jú bá náà lọ àwọn anáwọ̀ sáà mọ̀ pé igi òpin ayé kí ní jẹ́ igi òpin ayé àmà bọ́pọ̀lọ wá sí gbúdọ̀ gbé mọ́ngbà náà nínú hadith tó lálàáfíà yìí anábì nígbà tí mo kúrò ní síbi sánmà kejeun náà ni o tá kúrò ní Baitul Ma'mur tánàbí Ibrahim wà wọ́n wá mú mi kọ̀ sọ pé wà ń rí jàmá oní thumma
dhahaba bi ila sidratil muntaha wọ́n wá mú mi lọ sí bí igi òpin ayé tán pè ní sidratul muntaha fa idha waraquha fi ka adhanil fiyala ewé igi yẹn igi yóò sálẹ̀wé ewé igi un ewé kọ̀ọ̀kan níbi tó tóbi tó bí etí erin ni ewé òtítọ́ erin bí etí erin tí máa tó bí ewé orí igi un ọ̀kọ̀ọ̀kan bó ṣe tó nìyí bákanáà wà ìdá thamaruha kalqilal wà ìdá thamaruha kalqilal Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní èso gíun ó dà gẹ́gẹ́ bí èso kọ̀ọ̀kan dà gẹ́gẹ́ bí àmù àwọn àmù ńlá gbésò kọ̀ọ̀kan ṣe rínú kulla qilal ìdá balagal ma'ul kulla aw kullatayn kúlà yẹn nìyẹn jámù ẹni qilal ṣùgbọ́n èyí tó wá ní hadisi yẹn ó yàtọ̀ sílẹ̀ ìtumọ̀ tààfún oòrùn ńlá bẹ́ẹ̀ ni èso kọ̀ọ̀kan bó ṣe rí nìyẹn falamma gashiya min amrillahi ma gashiya tagayyarat Ànábì nígbà tí mo súnmọ́ igi yẹn èèmọ̀ igi ó kàn yí padà lẹ́ẹ̀kan náà igi tí mo ń wò pé bó ṣe rí ní àwọ̀ rẹ̀ ní gbogbo àwọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní yí padà ṣe ń pàwọn èèyàn míì mọ́ tara wọ́n jẹ pẹ̀lú Christmas carol kìíní tí wọ́n fi kìíní sí tí wọ́n mọ̀ tán náà gbogbo yẹn bàrú fún ní gbogbo àwọn yẹn lẹ́gbẹ̀ẹ́ sí Sidratul Muntaha Ànábì ló yí padà àwọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yí padà bó ṣe rí ó bẹ̀rẹ̀ sí ní yí padà ewé yẹn yí padà Ànábì ní mò ń wò ó Ànábì ní fama ahadun min khalqillah yastati an yan'ataha min husniha Ànábì ní kò sí ẹ̀dá Ọlọ́run kan ẹ sáàjẹ́ ń dákẹ́ ẹ má jẹ́ sọ̀rọ̀ òun ò rí ẹ̀dá Ọlọ́run kan tó lè fi ahọ́n ròyìn ẹwà tí igi náà gbé jáde nígbà tó ń yí àwọ̀ padà ní ilé sọ bí ẹwà náà sí tó sallallahu Ànábì exaggerate ẹwọ ẹwà níbi tó tó Ànábì ní mi lè sọ tó kò sí ẹ̀dá Ọlọ́run kan tó lè sọ bó ṣe rẹwà kí la fẹ́ mú jáde ń bẹ̀ linuriyahu min ayatina àwọn àmì Ọlọ́run ta fẹ́ kánẹ́bì orí alburaq ẹ̀sìn ẹgan tó gbé èyàn gan tó lámì Ọlọ́run kan gbogbo wọ́n tó wá sọ pé ó jẹ́ ní ńlá ọjẹ́ ni tó lówó ọjẹ́ ni tó lọ́rọ̀ ọjẹ́ ni tó lọ́lá só wájú ànábì lọ ni ṣé wọ́n gun buraq báyàká tó gun jet só lè yára tó buraq ló fi jẹ́ pé oore ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà ẹni tọ́lọ́run bá ti fún lágbọ̀ọ́yé ẹ̀sìn tó ṣe lẹ́ni Ọlọ́run oore ti pín sọ́dọ̀ rẹ̀ ànábì ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din ọkọ̀ wo ló ń gbé káàkiri ayé ìjọ wọn ni yóò padà di ẹrù àtàn ní ìsìn ẹrù búṣà ni ó padà dà gbogbo àwọn ọkọ̀ tí ń jọ ẹ́ lójú ò tún ní jọ́kọ̀ mọ́ ilé tí ń jọ ẹ́ lójú yẹn wọn ò ní gbé bẹ̀ mọ́ àwọn kan padà rẹ́ǹtì àwọn mọ́ fi sí ẹran àbí pọ́tírì tó padà dàbẹ́ tọ́lọ́run nìkan Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run pọ̀nlé awárí mú jáde ń bẹ̀yẹn wípé bá a bá fẹ́ gba àlejò béèyàn bá ń retí àlejò ńlá nínú àmì pé èèyàn pán àlejò lé nǹkan tí ó máa rí tó bá ti dọ́dọ̀ rẹ̀ ẹ dẹkọrétì ẹ̀ inú ẹ̀kọ́ ta fẹ́ mú jáde pẹ̀ àlejò ńlá kan ń bọ̀ wá bá ọ gbogbo ẹnu ọ̀nà tó wọlé rẹ̀ àwọn àgbẹ̀ ọmọ wọ́n lè kalẹ̀ báyìí gbogbo àwọn àgbẹ̀ ẹran wọ́n lé gbogbo ẹ̀ náà síbẹ̀ nígbà àlejò wá fẹ́ dé kí ni sáwọn náà lọ́mọ lé ní àbíwò náà kìí ṣe ìwẹ̀ ẹ̀kọ́ kìí ṣe ìwẹ̀ èèyàn ẹjẹ́ ń pè báwọn ìwẹ̀ ẹranko ní kìí ṣe ìwẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní àwọn alìkímbà kan Ànábì sábà wọ̀ bí ó bá jọjọ́ ọdún àbí Ànábì fẹ́ gbàlejò sallallahu alaihi wasallam tánàbí bá ti fẹ́ gbàlejò yóò lọ múra yóò gbé alìkímbà yẹn wò èèyàn pán àlejò yẹn lé ní
àmì pàápàá àlejò lé oníkàmúra dáadáa tálejò bá ń bọ̀ ẹlẹ́mí ò ní pé èwo ni àṣehàn ní ṣe onímọ̀ ní tánàbí láàṣà pé kálejò aṣọ tó bá bá lọ́rùn yẹn náà ó mọ̀ pé ìmánì nítorí ta la fi lọ́wọ́ sọ tó kìí ṣe torí Ọlọ́run torí àlejò ṣíríkù ẹgbọ́ fàtíwà wọ́n yí ṣe bí wọ́n ṣe máa mú ìdájọ́ wà nù Ànábì sallallahu alaihi wasallam Ànábì ó lọ múra tálejò bá ń bọ̀ níbi táà ti fàáyọ ni wípé ẹwọ́ èèmọ̀ tọ́lọ̀ ní kànábì ò mọ̀ kọ́kọ́ rí igi yẹn lásán Ànábì ní ó rẹwà débi wípé ẹ̀dá kan ò lè ròyìn ẹ̀ àlejò wá ń bọ̀ ẹ tún lọ tún ilé ṣe gbogbo tálejò ọmọ rí ẹ lọ tún ṣe ara súnnà ara ìlànà Ọlọ́run nítorí pé àlejò tó bá pàtàkì lẹ́mìí wa tó jẹ́ ní ńlá á palẹ̀mọ́ fún ni á tún lè ṣe fún ni àwọn arìmú jáde ń bẹ̀ pé ànábì pàtàkì lọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam ànábì níyì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ní nígbà orí gbogbo èyí tán àwọn èèyàn wá ń béèrè pé kí ni ànábì fẹ́ mú lára igi yẹn ó ti wà sánmà àkọ́kọ́ sánmà kejì ó ti ráwọn ànábì Ọlọ́run igi kí ni ó fẹ́ fi ṣe Ọlọ́run fẹ́ kórí ẹwà so yẹn túmọ̀ sí pé àzínà ká ṣọ̀ṣọ́ ara ẹ̀sìn wa ló wà máa ṣe bí ìlú bàálù káàkiri gbogbo ẹ̀hùn kìí sára ẹ̀sìn ó gbogbo ẹ̀ ti dọ̀tí gbogbo ọba jókòó lórí àga bẹ́ àlejò áyán bí mẹ́rin yọ́kọ̀ fò jáde ẹ̀rẹ́pẹ̀ mọ́bìnrin bá ṣe máa ń sìn bí inú báyán bá ti ẹ̀ ń bẹ kọ́kọ́ finá kó tó dípá àlejò yóò dé ara súnnà ni ara ẹ̀sìn ni ìwọ obìn tó yọ̀bùn nǹkan sí ọba Kùránì ọba jẹ́ phd oda ọyọ̀bùn ọlọ́pọ̀ èsù yàrá rẹ̀ ọkọ̀ rẹ̀ ìṣẹ́lẹ̀ ọwà máa bèèrè question lọ́wọ́ àfà sàmàlẹ̀ ẹjọ́ mo ní question as in kí ọkùnrin kan bá ti máa ń bẹ̀rẹ̀ question wọn as in èmi ò wá mọ̀ túnmọ̀ as in ṣé èbó ni ṣé èbó ni as in tọ́ wípé ọkọ níyàwó mẹ́ta yàrá àwọn méjì ló máa ń sùn ẹ dákun ṣé Islam farama owó ní sọ pé wọ́jọ́bùn kò ní fi sínú béèrè wọn àwọn ìná àfọ́ òṣè dédé ìyàwó mẹ́ta ẹkọ́ mọ́ ṣùdọ́ wọn dédé àfọ́ ẹjẹ́ mi ò béèrè pẹ́ ṣàtì tí obìnrin bá ya ọ̀bùn tó ṣe wípé ó dìtọ́ sẹ́nu wọ yàrá rẹ̀ nínú yàrá rẹ̀ ó dìtọ́ ẹnu ni bọ́ bá fẹ́ jókòó lórí bẹ́ẹ̀dì ìyàwó èé ṣe tẹ́ bẹ́ẹ̀dì kọ́kọ́ tó wọlé ẹ̀dìdé náà ẹ má jókòó àwọn ọmọ yìí títọ̀ sí gbogbo bẹ̀yẹ àwọn ọmọ yìí náà sí ọ̀rọ̀ pé kìí sọ ọmọ àwọn ni ó ti ṣe yẹn ìwọ ló gbọ́dọ̀ prepare ara rẹ débi wípé ọkọ ma bèèrè pẹ̀lú gbogbo sùn lánàá anábì máa ń ṣe bẹ́ẹ̀ anábì sáfẹ́ jẹ́ kí òun mọ ìjọ wo nù ó sùn lọ Aisha anábì àmọ́ bìyàwó rẹ̀ pé ayna ana gada níbo ni máa sùn lọ́la tá bá ti sọ tí è ṣe ọ̀dọ̀ Aisha anábì pé níbo máa tún sùn yóò sábà títí tí ó fi bọ́ sí tíjọ ti Aisha ó ní Aisha ń ṣe lọ́dọ̀ láàrin ìjọ́tọ́kọ́ bá ti fẹ́ sùdọ̀ rẹ yóò sàgbà fọ́lọ́ náà ní pé tọ́ gbogbo àwọn àlákàlà ní ọmọ ẹ̀lá kìí ṣe páyé ní ṣe ó bínú lẹ́yìn ṣe rí olóńbí àlákàlà ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ká ṣọ̀ṣọ́ ní èyí tí ó takótọ́ Ọlọ́run ìmọ̀ ń jẹ́ kọ́kàn ó fà mọ́ra wa gbàtọ́lọ́run sọ̀rọ̀ ipa iman Ọlọ́run habbaba ilayhimul iman wa zayyanahu fi qulubihim ẹ̀kọ́ tá mú bẹ̀ nìyẹn Sidratul Muntaha Ọlọ́run ní kánàbí ó lọ wò ó ní ọdún mélòó sẹ́yìn mo láǹfààní àti lọ sí Dubai gbogbo orílẹ̀-èdè pátá láyé ló wá fún program yìí orílẹ̀-èdè kọ̀ọ̀kan wá ń so kéèsì nǹkan tó jẹ́ nǹkan heritage àbí níbo ni ìmọ̀ ti dé in terms of science and technology
and architectural development ní country kọ̀ọ̀kan oníkàlùkù ń showcase ti wọn bẹ́ẹ̀ bá débi ti country mi kò síbẹ̀ yẹn ṣe lajú tó èyí ò dìde rẹ̀ US UK hátà Saudi oníkàlùkù ẹ̀dẹ́ bẹ̀bẹ̀ ẹ ma wo oríṣiríṣi èèmà kọ́lọ̀ ó ṣàánú wá Nàìjíríà mo ní ẹ̀wà ẹjá délé náà ẹnìkan ilẹ̀ ẹ̀fẹ́ lọ ẹ̀sájà mọ́ àwọn tó nítumọ̀ ẹ̀dẹ́ Qatar ẹ̀rí èèmà mẹ́ ẹ̀rí wípé ọlọ́mọjà mọ́ wà inú wo lẹ̀ kálá wà láyé oríṣiríṣi design oríṣiríṣi kíkọ́ ilé wọ́n mọ̀ gbé kíní yẹn wá síbẹ̀ tẹ́ẹ̀mọ̀ rò pé rí ilé náà ní design yẹn tẹ́ẹ̀mọ̀ wọbẹ̀ tẹ́ẹ̀mọ̀ sí pẹ̀ Saudi ṣe tẹ̀ Dubai ṣe tẹ̀ US gbogbo àwọn US wọ́n ṣe pariwo páwọn ní nǹkan yẹn náà wọn ò rí nǹkan kan ṣe lẹ́gbẹ̀ẹ́ Qatar lẹ́gbẹ̀ẹ́ Dubai lẹ́gbẹ̀ẹ́ Bahrain gbogbo àwọn yẹn oríṣiríṣi nǹkan kí wọ́n padà síbi Nàìjíríà gbà wá débẹ̀ ṣe mọ́ kí ní táwọn alálù wọn sàkàkiri kàbáyì bí wọ́n wá fi ṣe ẹṣin gbogbo àwọn kí ní iṣẹ́ ìní mọ́ṣínì kàbáyì ọkùnrin ẹ̀dàpọ̀ ẹgbẹ́ lè pín ní gbogbo àwọn àdìrẹ ìmọ̀níṣẹ́ yẹn ní ṣe ẹni àbẹ̀bẹ̀ ẹni tí tàbá tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ I'm from Nigeria I don't need to ask any question. Okay, you can move around. Maybe you need, I don't need to move around. I've seen everything. Ṣé bíbí kan láti ń bọ̀? Ibì kan láti ń bọ̀ tó yẹ pé iná ó máa jó báyìí. Iná lẹ́pẹ́, ṣùgbọ́n ẹ̀wọ̀nú ẹ̀kùn sí iná, subhanallah. Iná tí ń rà yín lára níta. Ṣùgbọ́n pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀wọ̀nú rẹ̀ kí lẹ̀ ṣe náà. Ó tutù ní kó ní ìbárídá wassalamu alaikum. Àbí ká mọ́ kówó jẹ gbogbo àwọn nǹkan yẹn yóò wà mọ́ wọ́wọ́ láti bẹ̀yẹn náà lọ́pọ̀lọpọ̀ kọ́ntì ní náà títí rí àǹfààní àwọn ìpá kọ́ntì yìí mo gbọ́dọ̀ lọ síbẹ̀ kọ́ntì yìí mo gbọ́dọ̀ lọ síbẹ̀ níbẹ̀yẹn náà oríṣiríṣi kọ́ntì bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn ó pọ̀ ẹ wá ráwọn kọ́ntì míì kódà tó fi dé Cameroon ẹ̀rí nǹkan tí wọ́n ṣe tó gbò ń bẹ̀yẹ ẹ̀rí nǹkan tí wọ́n ṣe wọ́n engage ẹni tó wà ní Nigeria lè rìn náà why no pé owó tí wọ́n fáwọn jù báyìí lọ́bẹ̀ tí táwọn padà rí mú débí ẹ̀tún wọ corruption nasallallahu salamata wa afiya mọ́sá ni ẹ má bínú àwọ̀ ò ní yọjú sí mọ́tàwó fi padà àkànwà fún sí orílẹ̀-èdè bàbá wa ká lè mọ̀ pé a wá bí òun because àkọ̀ọ̀kọ̀ wa lẹ̀ pẹ̀pẹ̀ àfisìtì Nigeria so almuhim ká ṣe nǹkan lọ́ṣọ̀ọ́ Ọlọ́run tó dá wa nífẹ̀ẹ́ sí ẹ wo bó ṣe dá sánmà ẹ wo àwọn òkúta yẹn bọ́lọ́run ṣe dá ẹ mọ̀ wo àwọn ẹyẹ kan ẹ rò pé wọ́n kùn láró ni bọ́lọ́run ṣe design so a jẹ́ pé Ọlọ́run fẹ́ ká ní ọ̀fíntótó Ọlọ́run fẹ́ ká ní ìjáfínjú gbogbo ẹnikẹ́ni tó bá ti di ọ̀bùn mẹ́rù tó ti sọ ẹ̀bùn di àláàdà rẹ̀ àkọ́kọ́ náà Ọlọ́run kò ní nífẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ rẹ̀ bó ti wùlẹ̀ kí n tó ṣe kó dáa tó ọkà àwọn èèyàn mọ́ sáfún ọkà àwọn èèyàn ní fàṣọ́dọ̀ rẹ̀ so nítorí àsìkò àdádúró bí níbi tá a bá dé onígbàtà Nábì sallallahu alaihi wa alihi wa sallam tó débi igi òpin ayé nígbà tó wá débi igi òpin ayé yẹn kò gbọ́dọ̀ jù bá ń lọ mọ́ kò lè kọjá bẹ̀ níwájú ta ni Ànábì lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run àgbọ́dọ̀ kọjá rẹ̀ nígbàtí èyí ṣe kiri tó lánàbí Yakubu ọ̀nà Ọlọ́run ọ̀sán mọ́lẹ̀ àwa dọ́lọ́n tá ń sìn Adama Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì débi Sidratul Muntaha òpin nìyẹn kò lè kọjá bẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run tó wá ránṣẹ́ sí kódà Jibril gá ti kúrò Ọlọ́run wá ń sọ tó fẹ́ in tí mo ní o wá rí o ti rí in tí mo fẹ́ sọ fún ọ òní pẹ̀lú ògbọ́ Ọlọ́run kó ṣe wa kúrò dáadáa